ẹ wáá gbọ́ ohun tí ọ̀jọ̀gbọ́n yìí sọ lórí àtúntò ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí. ọ̀jọ̀gbọ́n Hamdallat Taiwo Yusuf tó jẹ́ àgbà ọ̀jẹ̀ onímọ̀ láti ẹ̀ka ètò ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ social science education ti ẹ̀ka ìmọ̀ ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin ló ti pè fún àtúntò tó gbọngbọ́n lẹ́ka ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ẹ̀kọ́ social science ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ olówó iyebíye yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kọkànléní-àádọ́rin-lé-ní-igba ti ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún tó wáyé lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ 19 inú oṣù kejìlá ọdún 2024 tá a wà yìí. ọ̀jọ̀gbọ́n Yusuf tó tọ́ka sí àwọn àlàfo tó wà ní ẹ̀ka ètò ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́ yìí tí ó ti wá pè fún ìgbésẹ̀ akin láti mọ pàtàkì ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí rẹ̀ ní àwọn ìlú tó ti lọ́ọ́ fi ìmọ̀ kún ìmọ̀. ọ̀jọ̀gbọ́n Yusuf kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ka ètò ẹ̀kọ́ ní orílẹ̀‐èdè wa Nàìjíríà, tí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ sì fojú sun ṣíṣe àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá láti fi kojú ìpèníjà ẹ̀ka náà àti láti mú ìgbélárugẹ bá ètò ẹ̀kọ́. Bákan náà ló tún tẹpẹlẹ mọ́ pàtàkì ṣíṣe àmúlò ìlànà ìmọ̀ ẹ̀kọ́ òde òní láti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ yékéyéké, tó tún sọ̀rọ̀ nípa àǹfààní èrèjẹ ṣíṣe àgbékalẹ̀ àǹfààní dọ́gbandọ́gba fún gbogbo ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ láti rí i dájú pé wọn ò kó yan ẹnì kankan kéré. Ní ìkádìí ló ti wá pè fún ìbáṣepọ̀ tó gbọngbọ́n láàrin àwọn olùkọ́ni àti àwọn alákòóso kí ó lè mú àyípadà rere bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun.